lé ẹ lórí bóyá mo tí ì rí owó tí mo ná lé olóṣì ara ẹ lórí owó aṣọ owó bàtà tó lọ rà owó fọ́tò kan gbé lọ stúdíò owó kan jẹ́ǹgì àkísà tó wọ̀ wá bóyá mi tí ì pa owó aṣọ mi ò rówó aṣọ tí mo rà fẹ́ lásán mi ò rówó ẹ̀ ká má ti sọ owó tí mo fi produce video àbí tí mo ti fi produce music jáde owó aṣọ tó rà tí mo tó change nígbà tó wọ àkísà tó dàbí àwọn bábílà ńlá àṣírí ààbò ọlọ́run má jẹ́ ara kò bá o ọlọ́run má jẹ́ ara dàgbà o àbílà ńlá àṣírí ààbò bábílà ńlá àṣírí ààbò ọlọ́run má jẹ́ ara kò bá o ọlọ́run tó dàbí àwọn dábílà ńlá tó wọ àkísà tó jẹ́ pé mọ́làgọ́ àkísà mọ́làgọ́ bẹ́tà tó wọ̀ wá tó ní tìjú ká tó ṣe wàá máa jẹ́ ìjẹ́ aṣọ ẹ̀ ká tẹ̀ ṣe mo ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ látòrí pé kó lọ wẹ̀ kán jẹ́ ìjẹ́ aṣọ ọrùn ẹ̀ ó mọ nǹkan tó mọ iye tí mo ná lórí pé kó tó lè jẹ́ ìjẹ́ aṣọ ọrùn ẹ̀. bẹ́ẹ̀ mi ò fún ẹ lówó cash bẹ́ẹ̀ mo náwó lé ẹ lórí. òun gbé wúbà kiri ni ọjọ́ mẹ́ta sọ́jọ́ mẹ́rin tó fi wá sínú stúdíò wúbà kan ló ń gbé ò lọ́jọ́ náwó wúbà. ìwọ tó wá kọ́ṣẹ́ lọ́dọ̀ mi tó ti ṣe freedom kó tó lọ gbàyè tó fúnra ẹ láyè tó lọ sí stúdíò tó níwọ̀n ti dá tán wọ́n tó tí tó dá dúró tó lọ dá dúró ó dẹ̀ tó kí ló dé tó wà kọrin mí lẹ́yìn yẹn kó gbé lọ fún mákẹ́tà kínú ẹ lè jò kí ló dé tó kọrin mí lẹ́yìn yẹn ó rórin mọ́ ni ìgbà tí mo dẹ̀ bá tọ̀dọ̀ tó rin tọ̀dọ̀ tèmi bàjẹ́ ó yẹ kó lọ kó bọ́ sínú stúdíò ṣáde ó dẹ̀ ti ní stúdíò kí ló tó sórin mi kó máa tà á kò sórin lágòdò ẹ mọ́ ni orí ti tọ́ lágòdò ẹ ni òpònà aláyé bàjẹ́ aláìní tìjú èèyàn játijàti èèyàn rédèrèdè aláyé polúkúrúmuṣu aláìní tìjú olóòórùn olè ọ̀gbágbá fìrì gbàgbà alọ́kọ́ ló ń kígbe olè ọ̀fọ́ aláìní tìjú ẹni fẹ́ jogún ọmọ ẹ̀ tó ń lé ogún ọmọ bí ẹni lélé ayé tí ó rántí ọjọ́ àti sùn ó rántí ọjọ́ tó máa kú ó rántí pé ìwọ náà máa lọ síbi tọ́mọ yẹn lọ èmi gan máa lọ síbi kò sẹ́ni tí ò ní tèsì ẹ̀ kò sí ẹni tí ò ní tèsì síbi tọ́mọ yẹn lọ ẹ ìwọ tí rò pé ó fẹ́ jayé ọmọ ẹ má yé ẹni ń jayé ọmọ ẹ ẹ̀gbọ́n rẹ jẹ́ ń play léètọ́ ẹ̀gbọ́n nu voice note mo fẹ́ play nu voice note ẹ̀ tó wà ń ta olóhùn dóbò ìwọ náà ń dóbò wọn ni wọn mọ̀ pé òun láìkì òbò wọ́n dẹ̀ ti gbé ohun tó ń mú ọ̀jẹ̀dẹ̀ nínú voice note aláìní tìjú tó ń bá ifá sọ ọmọ wọn ti gbé ohun tó ń mú ọ̀jẹ̀dẹ̀ wọ́n mọ̀ pé òun láìkì òbò wọ́n dẹ̀ ti fún un lóbò òun ní aláìní tìjú pẹ̀lú òkú ọmọ ẹ̀ náà. ṣé ìwé ẹ̀rọ gbé ṣé ni ló sọ pé òun monetize ṣé ni ló sọ pé owó yóò yọ kọ́bọ̀ tí ò bá yọ kọ́bọ̀ wọ́n fẹ́ fojú ẹ̀ lọ́wọ́ ó bá lọ dìlítì gbogbo orí yẹn. ó ní tèmi rò pé ọjọ́ ọ̀la mi tí mi náà máa gbọ́. ẹ máa gbọ́ o ṣe rí i pé ó parọ́ mọ́ mi bẹ̀yẹn èmi á dẹ̀ prove ẹ̀ fún yín. ṣe rí i pé bàbá Mohbad kẹ́ lè mú irú ẹ̀ number 1 ṣe gbọ́ nǹkan tó sọ mẹ́yẹn ó ní mo delete orin yẹn ẹ jọ ẹ lọ sí YouTube mi ṣé orin yẹn wà ní YouTube àbí orin ò sí ń bẹ́ẹ̀ orin yẹn ṣì wà ń bẹ́ẹ̀ dọ̀la irọ́ number 1 olórí burúkú ni òní sóríire jòsí òní sóríire fún kan pé ó parọ́ yẹn irọ́ number 1 pé ó parọ́ yẹn ẹ lọ bá mi wo YouTube yẹn ẹ lọ bá mi wo YouTube mi sórin yẹn wà ń bẹ́ẹ̀ àbórin ò sí ń bẹ́ẹ̀ ṣé wọ́n delete ẹ̀ àbí wọ́n delete ẹ̀ ṣé ẹ rí bọ́ yẹn parọ́ mọ́ mi. mi ò ní jóògùn olóògùn ìwọ ló ń jóògùn pọ́blíkì ló tún ní ká fọ́ lọ́yọ́ nu owó tó gbà lórí pláfọ́ọ̀mù bí báyìí ó ní sóríire. ẹ lọ sórí YouTube mi sórí yẹn wà ń bẹ́ẹ̀ àbórin ò síbẹ̀ mi ò delete ẹ ní orin kankan ẹ lọ wò bóyá view ẹ ó reduce bóyá view ẹ kò reduce ẹ lọ bá mi wò màá dẹ̀ ṣì fi hàn yín tí bá ní nǹkan fẹ́ dá fóònù yìí padà sẹ́yìn mọ́ ìdí èmi màá fi hàn yín màá lọ sínú ẹ̀ fún rárá mi màá fi hàn yín tí bá ti play bíbá ìtàn ẹ jọ ẹ rán mi létí ẹ̀yin panelist tí bá ti lo fóònù yìí tán ọlá pé mo wà lórí Facebook náà tí bá lo fóònù yìí tán màá fi hàn yín máa fóònù yẹn hàn yín lórí YouTube mi
ọ̀ ẹ lọ search orin bàbá Mohbad lórí YouTube tẹ́ bàbá ń bẹ̀. Mi ò ní monetization. Ìwọlé ebi ń pa ẹ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi search orin Alọ́ba lórí YouTube tẹ́ bàbá orin yẹn bẹ̀ kẹ́ ẹ mọ̀ pé rọ́lẹ̀mí náà ń pa. Ẹ jọ̀ọ́ kí n tó lọ confirm kí n tó dìde lórí ìjókòó tí mo wà ẹ̀ kó má dàbí pé mo ṣẹ̀ lọ upload ẹ̀ kó má dàbí pé mo gbé AI kó má dàbí pé mo parọ́. Ẹ lọ sí YouTube ẹ search ẹni tó bá lè ṣe é sìn ẹ lọ bá mi search orin iṣẹ́ ẹ̀ bá tíráàkì márààrún yẹn ṣé ó wà ń bẹ̀ àbí kò sí ń bẹ̀ kẹ́ ẹ lọ bá mi wò. Kẹ́ ẹ lè mọ ẹni tó ń parọ́ nínú àwa méjèèjì. Nítorí olórí burúkú ni ó lè ebi ti pa ẹ́ owó ọwọ́ tèmi ló tún ranjú mọ́ èmi ló tún fẹ́ cash out lára ẹ̀. Kọ́ṣí ń gbá ò lè gbà wọ́n ló fi jẹ mí lówó. Lẹ́yìn kó lọ sọ kí n fún ẹ ní àwọn owó ta fi print CD táàtà kọ́bọ̀ nínú CD ẹ kó lọ gbọ́ iye tó ń tà nínú CD ẹ. Orí ẹ ti bàjẹ́ olórí burúkú aláyé bàjẹ́ olè ọ̀gbágbá fúri ìgbàgbà lọ́kọ́ ló ń kígbe. Ẹ lọ́nà dìlítì ọ̀rẹ́ fàájì bẹ́ẹ̀ ni mo ṣe orin ọpọlọ mi lè ṣe wà mẹ́ẹ̀ ní ìníjà àti jíìrì jẹ́ mi tún orin mi kọ olùbẹ̀ sí ń gbìyànjú mo tún orin yẹn kọ àwọn ọ̀rọ̀ à ń pèsè díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ni ọjọ́ mẹ́ta ló ní ọkọ̀lẹ́dẹ́ gbọ́dọ̀ ṣé àwọn ló parí lẹ́yìn bẹ́ẹ̀ni ọjọ́ mẹ́ta ẹ̀ wọ́n ní kó tó jẹ́ oní egungun ni onímọ̀ àjò dànù ojú dànù lójú àwọn èèyàn wọ́n lọ gbá ẹ̀rọ yẹn lọ́wọ́ wá sí lọ́wọ́. Bàbá Mohbad àbínibí ó yàtọ̀ àbínibí àbíbáṣe ṣe sọ ẹ̀ẹ́dì ìwé owó gbàdẹ́ pé music in your blood ìdè your blood ó yàtọ̀ sáwọn olórin fracas. Bàbá Mohbad àti àbínibí nìyẹn ẹni tó di tẹ́tì palẹ̀tì ẹ̀ ní age 50 plus. Kí ló wá ṣe láti wà á ní ẹni tó discover ara ẹ̀ àdéjọ 50 ó ṣe discover ara ẹ̀ àdéjọ 50 plus ó ṣe kí ló fi early age ṣe tó ò ní gbà mọ́. lẹ́yìn ikú ọmọ ẹ̀ ló discover. Bàbá Mohbad discover talent ẹ̀ ọwọ́ alábìnrin tí sábìnrin nìyẹn. Ability burúkú ni kì í ṣàbínibí ability ni kò í ṣàbínibí ẹ̀yin náà lè máa ba ayé ẹ̀jẹ̀ ẹ ti ba ayé ẹ̀jẹ̀ kòròfólókù ẹgbẹ́ gba bára fún kẹ́ máa gbó lọ́wọ́ ẹ̀ olóhùn òjíwèé ṣe dáná ó ṣe kóró ó ṣe ṣe album ṣé bá ṣe ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó o pe àwọn onílù kó wá lùlù sí kó o pe àwọn onígbà kó wá lùlù sí kó dẹ̀ lọ́ta fún mákẹ́tà bí mákẹ́tà ṣe gbà lọ́wọ́ tèmi ìwọ náà gbé lọ fún mákẹ́tà bóyá wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀ gbé lọ fún mákẹ́tà náà. YouTube nìkan ló gbọ́kànlé bó ti lè ta orin ẹni ṣé YouTube nìkan ló gbọ́kànlé orí ẹ̀ ti bàjẹ́. Bàbá Mohbad ẹ ní sùúrù bàbá Mohbad ẹ jẹ́ ẹ bá ní sùúrù mo mọ̀ gbọ́dọ̀ yẹn wà lára yìí. Wọ́n bá bí ẹ dá láì bàbá Mohbad lórí ọ̀rọ̀ tó wá sọ lórí pílátífọ̀mù mi. Kí ló ṣe ara tí ẹ fẹ́ ṣe náà kí ni dáadáa ẹ fẹ́ dànù lọ́nà ọtí ẹ ti wá sí ìwọ náà ti sọ̀rọ̀ ẹ di King Kong ìwọ náà ti sọ̀rọ̀ ẹ di boss lọ́dọ̀ títí ẹ ń bẹ̀ yẹn pẹ̀lú àwọn dòrí ẹ kémi ìdí mò ń ṣe lọ́wọ́ nǹkan orí yìí ti jọ bàjẹ́ dànù orí yìí jọ burú kí ló fẹ́ jóná lọ́nà ẹlẹ́yà ò lè fẹ́ ṣe ju ẹlẹ́yà tẹ́ ti ṣe sẹ́yìn lọ. ọbẹ̀ pa ọ̀dà àti bó ṣe pa ọkọ ẹ̀ ní òní sórí rẹ̀. àbáyé eléyìí ti bàjẹ́. Fi extra kan sílẹ̀ fún nílé ewúrẹ́ onílé iná máa mọ bó ṣe máa dín pẹ̀lú ẹ̀ ẹ̀yìn náà ọ̀rọ̀ kan fi. Ọ̀dọ́ là bí ẹ̀mọ́ pé inú ẹ̀dùn làjọ ó sáré rí tí wà sẹ́rí tó wò ó ti rẹ̀ pẹ́. Ó ti wò ó ti pẹ́ ti pẹ́ ó sáré fi ẹ̀gbọ́n òbejì lánàá. ó máa ṣẹ̀ṣin gbẹ̀yìn náà ní sí gbẹ̀yìn lọ́wọ́ sí yìí ó ṣẹ̀ṣin gbẹ̀yìn.
láti jẹta ìwòyí ìjẹta ó sì ń dárò ìgbẹ́ bàbá Mohbad wọn ò fẹ́ lọ gbé títorí pọ́n ti wá sọ́dọ̀ ẹ̀ sí inú ẹ̀ ti dùn ó ti rọ́pò ti arrive ó ti rọ́ lọ́rùn inú ẹ̀ dùn ó rí bóyá rẹ́rìn ó rí bínú ẹ̀ ṣe ń dùn nǹkan tí ò ṣẹlẹ̀ rí ṣẹlẹ̀ láyé ẹ̀ orí fíwà tó rí rí láyé ẹ̀ ó rí bó ṣe bínú ẹ̀ ṣe ń dùn tó ṣe ń smile. ìjọba bí èmi dá orí ìwọ àti bàbá Mohbad dàrú orí ìjọ dàrú ẹ ti jọ ya wèrè papọ̀ ẹ ti ń ṣe èrè papọ̀ dúró kí ló fẹ́ ṣe náà ó fẹ́ nà mí ní àbí kí ló fẹ́ ṣe ju ọ̀ràn tó wà lọ́rùn títí ẹ gan ní Jámánì tó ń bá ẹ pò ó tí ì yanjú ẹ̀ tán ọ̀rọ̀ tó dá wàhálà tó dá ní Jámánì tó ń bá ẹ pò ó tí ì yanjú ẹ̀ tán orí ẹ ti dàrú ẹ̀yin ajá bàbá Mohbad ẹ̀yin mùndú bàbá Mohbad dòrè bàbá Mohbad ẹ̀yin aláyé bàjẹ́ bàbá Mohbad ẹ̀ ní ṣoríire papọ̀. wọ́n ní ẹran ní orí gbogbo wọn bá ń bẹ̀ ọ́ bá jù ú lójú gbogbo ayé ó dá wọ́n sọ pé gbogbo wọn tó ń bẹ̀ nígbàgbọ́ ní kinní kan onígbàgbọ́ náà pé mi ò ní mú fúra yìí wọ́n sọ pé òfin ló ń bẹ̀ pé òrí kankan ayé rẹ̀ ti gbàgbọ́ òrí kankan òun monetize YouTube rẹ̀ fine ó dẹ̀ pé àwọn ìjọba ẹjọ́ ṣàánú mi onítẹ̀wọ́ kọ́bọ̀ ń bá tó wọ studio mo máa tún kinní yẹn kọ bí ẹ̀mí ṣe ó ṣe darí mi ò tó yẹn mi ò yọ kúrò mi ò ṣe o ti sọ pé òjèrè nínú kinní ó lè tún bọ̀ fún mi yẹn náà mo wá gbé orin yẹn wọ́n á rí ìfì ẹ̀dẹ́. bàbá Mohbad ó máa pòfo ó máa ròfo wàá gúnlẹ̀ sí kùtẹ́ òfo sórí lórí ìrìn àjò tó mú òfo ló máa bá bọ̀ bẹ́ẹ̀ ó máa pòfo wàá ròfo wàá gúnlẹ̀ sí èbúté òfo òfo ló máa bá bọ̀ ó lè mú kọ̀kọ́ bọ̀ bẹ̀ wàláì jẹ́ ká bẹ̀ tiẹ̀ orin tó nǹkan ikọ̀ òfo ni orí wa bí orí gbogbo jáde náà ọmọ ẹ náà jáde lánàá ọmọ ẹ náà bẹ̀rẹ̀ sí ṣe wèrè ẹbí wá di ẹbí òṣì ẹbí jàtìjàtì ẹbí wá di ẹbí yàmàyàmà mo rí ọmọ ẹ náà tọmọ ẹ náà bí wọ́n ṣe ń ṣe wèrè lọ́ọ̀láì lọ́mọ ẹ náà jáde lòun náà ṣe wèrè lọ́ọ̀láì ẹbí wá di ẹbí wèrè jọ bí 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 ẹbí wèrè jọ bí ẹbí wèrè jọ bí wèrè jọ bí nìyí ṣe gbọ́ ẹbí wèrè jọ bí nìyí ṣe gbọ́ mo rí ọmọ ẹ náà tóun náà ṣe wèrè ìwọ bàbá ń ṣe wèrè ọmọ ń ṣe wèrè àwọn ọ̀rẹ́ kùrẹ́sì náà ṣe wèrè gbogbo wá di wèrè jọ bí. ṣe ìṣègùn mi ni ọwọ́ jáde sí i. ẹ̀bùn tó discover after 50 years ẹ̀bùn ẹni yẹn ṣẹ́gun wà nìyẹn kí ló dé tẹ́bùn yẹn náà ti wá fún ẹ ó tí ó ti wá dolówó ń sìn ẹ̀bùn tó discover after 50 years tó jẹ́ báwa làwọn lábẹ́ ìṣàjọ lábẹ́ ìṣà gbogbo orin yẹn jọ tó fi pé ẹyọ kan tó complete dábì lóhùn ẹ̀bùn wo ló ní ẹ̀bùn tó lò láti early age ilé ayé ẹ̀ ẹ̀bùn tó jẹ́ pé kì í ṣe inú ẹ̀ ló ti fi kọ́lé ẹ̀bùn tó jẹ́ pé kì í ṣe inú ẹ̀ ló fi ń ra bàtà ẹ̀bùn tí ò pẹ́ ló ń jẹjẹ tó jẹ́ pé àwa lábẹ́ ìṣàjọ wa ń proud ń sì pé ẹ̀bùn ẹjọ́ wo níjọ́ wo síjọ́ wo ọmọ ẹ̀ ṣáájú ẹ̀ kọrin o kò fẹ́ gbòògbó ọmọ ẹ̀ ni o fẹ́ lògbó òrógbó náà lò ṣó ti wá rí lò báyìí ṣó ti wá rí ògo náà lò báyìí ó rí lò náà ògo náà bí ẹ ó lọ report YouTube ni olùlọ pé wọ́n yà ẹ́. wo bí tó bá yẹ pé yẹn ló ka ẹ lára jẹ́ ẹ sọ kí n tún sọ mo ní orin yẹn is my music o gbọ́ kẹ bá mi kọ́ tibẹ̀ kẹ bá mú fún orin yẹn sẹ́ èmi mo ní because I have no agreement between me and you agreement tí n bá ní pẹ̀lú ẹni kó lọ gbé síta kó fi tákù mi ní court of law am I communicating so agreement tẹ́mi àti ẹni lórí orin pé o bẹ́ wọnú studio ní studio o bẹ́ wọnú studio ní studio o dẹ̀ bẹ̀rẹ̀ sí kọrin lẹ́yìn yẹn mo dẹ̀ pè é ńgbà yẹn náà mo pè é nígbà yẹn mo ní jẹ́ ká ṣe agreement torí pé greed ó lè nítorí pé mo ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ pé ò ní sèso oore torí pé mi kan ti mọ̀ pé ò ní sèso oore fún yàn jẹ ó ti yẹ o ò bá ti ṣe agreement kankan àbí bẹ́ẹ̀ kọ́ ṣé mo ná agreement pẹ̀lú ẹ̀ mi ò ná agreement mi àti oníjà bẹ̀tẹ̀ mi sọ́lọ́dọ̀ tèmi with my authority wípé mo báǹdì orin yẹn ìyẹn ló ká ẹ lára mi ò bá ẹjà mi ò bú ẹ àbí mo bá ẹjà ni ṣebí mi mo lórin
tó bá wù mí mo lè tó lè tún di 5 years kí n release ẹ̀ kí n tún release tó bá wù mí mo lè rí package ẹ̀ kí n remix ẹ̀ fúnra mi ṣe bẹ́ẹ̀ mo ní studio mi mo tún lè remix ẹ̀ kí n tún tó pattern ẹ̀ ṣe kí n ṣe bó ṣe wù mí èmi mo ní ìwọ kọ́ ló ní mo ti sanwó nǹkan tó béèrè mo ti fún ẹ o ní aṣọ lo ní mo ti rà á fún ẹ olóòfẹ́ ya fọ́tò mo gbogbo nǹkan tó fẹ́ ni mo fún ẹ olóòfẹ́ máa gbé uber mo gba uber tó ń gbé ẹ káàkiri tó ń gbé ẹ o tún ní òsùn lémi ipe kí n lọ gbòtẹ́ẹ̀lì o tún gbòtẹ́ẹ̀lì fún ẹ mo gbòtẹ́ẹ̀lì o tún gbóbìnrin lọ sínú òtẹ́ẹ̀lì tí mo gbà fún ẹ àbó ògbóbìnrin lọbẹ̀ mo bẹ́ẹ̀ bò ń gbà yẹn gbogbo àtọ́ ń drag yẹn mo bẹ́ẹ̀ bò àbó òdòbò nínú òtẹ́ẹ̀lì tí mi fowó mi gbà ṣé òdòbò bẹ̀ ìwọ àti ìyá àkọ́kọ́ lẹ́jọ́ wá sí studio tẹjọ wá sunu bẹ̀ àbúrò pé mi mọ gbogbo kan lọ́wọ́ sọ gbogbo kan tó ṣẹlẹ̀ ń bú fún mi ìwọ lè dá sùn ní hòtẹ́ẹ̀lì ìwọ lè dá sùn ìyá àkọ́kọ́ ló gbé wá tó ní ìyá yẹn ló fẹ́ bẹ́ẹ̀ gbérin ìyá yẹn tí ò lè gbérin kí tó pe àwọn tó máa gbérin ìyá yẹn kọ́ lẹ́jọ́ lọ sùn lótẹ́ẹ̀lì ní Ṣàngó tí n bá parọ́ ọmọ ẹ̀kẹ́lẹ́dà ẹ̀dá fún mi torí nǹkan tẹ́ fowó mi ṣe ni mò ń sọ owó mi lẹ fi ṣe gbogbo nǹkan tẹ́ fowó mi ṣe ẹjọ́ ta ni ẹ bá mute náà. ìyàjẹ́ lórí ẹ̀bùn mi tó fẹ́ bí ìyàjẹ́ mi ogun ọ̀run máa kọjú ìjà sí o. ogun ọ̀run á kọjú ìjà sí ẹ ogun ọ̀run á dà ẹ́ láàmú Jòsí Alọ́ba ogun ọ̀run á ṣe ṣìkàṣìkà ò ní jèrè nínú orin tó ń kọ ò ní rérè bọ ọbẹ̀ ogun ọ̀run á dà ẹ́ láàmú ogun ọ̀run á ṣe yàmàyàmà ò ní jèrè bọ bí orin tó ń kọ yìí o bó ṣe lọ ló ṣe máa bọ̀ BLM ò ní wàá kàn kọ́ lásán ni ò ní báwọn jèrè inú ẹ̀ Jòsí Alọ́ba wàá kọ orin yẹn lásán ni o ayé ń gbọ́ ẹ bọ́ ṣe ń gbọ́ yìí ò ní báwọn jèrè inú ẹ̀ ò ní jèrè inú ẹ̀ àṣẹ ó di tó bá yẹ pé kòránì báìbù ló mọ̀ ọ́ kà kó lọ ka báìbù èmi gan ní kòránì tèmi náà lèmi náà gbé èmi náà káwọn bá ti lè kà ń bẹ̀ máa kà lé ẹ lórí ó ti yẹ kájọ kí wọ́n mú báìbù kémi mú kòránì kájọ máa fi jà ìwọ mú kórè kémi náà mú kòránì tèmi kí wọ́n náà gbé báìbù wèrè tó ń gbé káàkiri kémi náà gbé kòránì òpònú tèmi náà kájọ bẹ̀rẹ̀ tó lólówó ní báwọn jèrè bọ ọbẹ̀ kò jọjọ sí ó tó bá tún rìlíìsì orin mi ayé máa bẹ́ ẹ gbọ́ wọ́n máa gbọ́ orin yẹn bẹ́ẹ̀ ò ní jèrè inú ẹ̀ wàhálà ọgbọ́n jèrè lẹ́yìn ọkọ̀ ò ní jèrè inú orin tó bá fọnú ara ẹ̀ kọ́ bọ́bọ́ bọ́mọ ẹ ṣe jèrè inú orin ìwọ ò ní rérè yẹn jẹ bìkọ́ mo mọ̀ pé eré nǹkan tí ìwọ náà ń sá nìyẹn ìwọ náà fẹ́ sáré ra Bugatti ó fẹ́ sáré ra Rolls Royce ṣé ní orin táwọn ẹgbẹ́ ń kọ ló ń kọ ṣé ta ló ń gbórin àwọn orin àwọn ayé 1975 generations ni wọn ò gbórin àrìndìn bá mi bẹ̀ wọ́n ẹ wá bá mi bẹ̀bẹ̀ ẹ wá bá mi bá aláṣejù kò jẹ́ lójú sílé ayé mi ẹ bá orin àwọn Orlando Ọ̀wọ̀ kó lọ rebrand ẹni ó ti yẹ orin àwọn 1940 tó wá ń lọ nǹkan àwọn generation tó yẹ kó gbọ́ orin yẹn wọ́n ti kú wọ́n ti fẹ́ kú tán díẹ̀ ló kú nu wọn àwọn tó gbọ́ tó kú nu wọn náà bá wa ra síìdì ẹ nígbà tá a ṣe tọ́ra bí 100 inú kan nínú 10,000 copy tá a ṣe ata 100 ó ti yẹ gbogbo àwọn tó ń gbọ́ orin yẹn wọn ò lè kò sí generation tó ń gbọ́rọ̀ orin yẹn mọ́ ẹ wá bá mi bẹ̀ wọ́n ẹ wá bá mi bẹ̀bẹ̀ ẹ wá bá mi bá aláṣejù kò jẹ́ orin blogger ni ó ti yẹ kò sórin tó ń play fọmọ nulẹ̀ kò sórin tó ń gbọ́ nínú ilé ó ti yẹ wọn ò lè play wọ́n gbọ́nu mọ́tò ó ti yẹ èyí tí mo bẹ́ẹ̀ ṣe irú ẹ̀yẹn náà ń gbọ́nu mọ́tò ṣòro ni tó kọ́ ń sì wọn ò lè gbọ́nu mọ́tò kò sórin tó ń gbọ́ kiri kò sórin tó lè play níbi tọmọ wà ẹ wá bá mi bẹ̀ wọ́n ẹ wá bá mi bẹ̀bẹ̀ ẹ wá bá mi bá aláṣejù kò jẹ́ rojú sí ilé ayé mi ẹ bá mi bẹ̀ wọ́n o Baba Mohbad on the beat Baba Mohbad on the beat Baba Mohbad on the beat wọn ò gbọ́ mọ́ gbogbo àwọn tó yẹ kó gbọ́ orin yẹn àwọn sẹ́ẹ̀tì ọ̀la ẹ̀ bàbá kí ló kọ bàbá tó ń kọrin kí ló kọ bàbá yìí tó ń kọrin tó kú yìí bàbá àrà mi ní wáyé tiẹ̀ yìí tèmi bàbá àrà àwọn tó ń gbórin bàbá àrà wọ́n ti fẹ́ kú tán generation wọn ti fẹ́ kú tán wọ́n ti darúgbó wọn ò lẹ́sìn ẹjọ́ mọ́ kò sẹ́ni gbọ́rú orin yẹn mọ́
afẹ́bẹ́ pákéjì ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni aláyé ẹ̀ ṣe bàjẹ́ láyé ẹ̀ ṣe polúkúrú muṣu ẹ wá bá mi bẹ̀ wọ́n ẹ wá bá mi bẹ̀bẹ̀ ẹ wá bá mi bá aláṣejù kò jẹ́ rojú wàá pòfo wàá ròfo wàá gúnlẹ̀ sójú tébùté òfo ni bàbá Mohbad bó ṣe kọrin ẹ̀ náà ló ṣe máa ò ní rówó jẹun nú ẹ̀ ò ní rówó raṣọ nù orin tó bá kọ ayé máa bẹ́ẹ̀ gbọ́ orin yẹn wọ́n á gbọ́ nílé wọ́n á gbọ́ lóko wọ́n á gbọ́ lọ́nà odò bẹ́ẹ̀ ò ní jèrè bọ́ọ̀bẹ̀ ò ní bẹ̀rẹ̀ bọ́ọ̀bẹ̀ bàbá Mohbad. Mo ṣe é ó ná owó ẹ̀ sórí ẹ̀dùn mi títí òjèrè ó sọ pé òun òjèrè kò tẹ̀lé jèrè mi o. bẹ́ẹ̀ kí dandan kí n jèrè ẹ kò ṣe dandan mi ò ní jèrè ẹ èmi kò gbàdúrà kí n jèrè ẹ ègún ni Ọlọ́run ò ní jẹ́ kí n jèrè ẹ mi ì ní jèrè lórí ẹ lágbára Ọlọ́run ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n jèrè lórí bàbá Mohbad ìtorí ẹ̀ mo ṣe yá tètè báǹdì orin yẹn kí bá a má jèrè lórí ẹ kí bá a má jèrè ẹ mo ṣe báǹdì orin yẹn mi ò fẹ́ jèrè ẹ láyé mi ì dẹ̀ fẹ́ jèrè ẹ lálùkẹ́ ọmọ Ọlọ́run ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n jèrè ẹ mi ì ní jèrè ẹ láyé mi Ọlọ́run ò ní jẹ́ owó ègún wà lórí ẹ ó mọ̀ pé ègún ti wà lórí ẹ ni wọ́n ti pègún lé ẹ lórí ayé ẹ ti làbà skẹ́ṣì Ọlọ́run ò ní jẹ́ kí n jèrè ẹ kí mo fẹ́ jẹ́ inú èrè ẹ fún èrè ò ṣe é jẹ ó mọ èrè àwọn ní tèmi ti jẹ mo ti jèrè pàṣọ màá táyé kọ́rẹ́nsì mo ti ṣe gbogbo ẹ sẹ́yìn ṣé orí ìwọ mo náwó lé ẹ lórí olówó lèmi investor lèmi mo invest lé ẹ lórí ni ó ti yẹ investors lèmi mo invest lé ẹ lórí mi ò dẹ̀ fẹ́ jèrè ẹ so that's the reason why mo ṣe tètè ban lórí yẹn kí wọn náà lè mọ̀ pé mo mí ni ẹ mi ò fẹ́ jèrè ẹ lọ́wọ́ YouTube mi ò ní monetization bẹ́ẹ̀ ó ti yẹ òun ni yẹn dẹ̀ wà ń bẹ̀ ó ní views tó ní views mi ò ní monetization mi ò fẹ́ jèrè ẹ ni Ọlọ́run ní jẹ́ kí n ná nínú owó tí n bá pa lórí ẹ mi ò ní nánú bìkọ́ ègún ti wà lórí ẹ ègún èpè ẹbí èpè ìyá èpè ìdílé èpè ará àdúgbò ó ti gbá ẹ múlẹ̀ ó ti jẹ́ kó ayé ẹ làbà ayé ẹ ti làbà skẹ́ṣì ayé ẹ ti làbà skẹ́ṣì. Ọlọ́run ìjùlọ ṣùgbọ́n tó bá yẹ pé èrè mi ẹni wọ́n fẹ́ jẹ lọ́jọ́ ọ̀la àwọn ènìyàn ń dà fún ẹ o kọ́ ní awó. owó bí tí n bá fowó tí mo owó tí n bá pa lórí ẹ tí n bá fi kúnnú owó tí mo fi kọ́lé awó tòótọ́ ń tilẹ̀ ń tọ́lọ́ ìgbà tí mi ò pawó lórí ẹ báwo ni a fẹ́ fi kúnnú owó tí mò ń kọ́ ìgbà tí mi ò pawó lórí ẹ báwo mo ṣe fẹ́ fi kúnnú owó tí mò ń kọ́ lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ mákẹ́tà jọ mo ti gbé síìdì fún mi ò pé mákẹ́tà níjọ tó ti fún mi ní bad news wípé wọn ò ta 100 lórí síìdì mi ò pé wọ́n padà mọ́ torí oyún ó tì mí lójú it's a disgrace lè láàyàtọ̀ sígbà tí mo ṣe pé wọ́n pé wọn ò gbọ́dọ̀ ta anything bẹ́ẹ̀ mọ́ and we pay him off ó ti yẹ mi ò lè jèrè ẹ láyé ìkọ̀ èrè ò ṣeé jẹ ìwọ́gbọ̀n ò tí ì jèrè ara ẹ̀ náà ṣé wọ́n tó ti jèrè ara ẹ̀ ó ì jèrè ara ẹ̀ mi ò ní jèrè ẹ̀. mi ò gbé fẹ́ ẹnjìníà dáadáa nílé mi ṣe wo tó bá yẹ pé mo gbé fẹ́ ẹnjìníà tí n bá derin tí wẹ́dà ni mí bí wọ́n ṣe jẹ́ kápẹ́ńtà ilé tí ò ṣe wó báwo ni wẹ́dà ṣe máa kọ́lé tí ilé ẹ̀ máa wó irin tí mo ti mọ yẹlé tí mo bá yàn kọ́ kí n tó wọ̀ lóyìnbó mi ò lè kọ́lé kí lè mi wó mi ò dérí mọ́ dáadáa ní tí wọ́n yẹ pé orí ẹ̀ ò burú orí ẹ̀ ò bàjẹ́ ọmọ àlè ní bàbá Mohbad mi mọ̀ pé orí ẹ̀ ká ẹ lára ṣe bó lóò ti tún kọ ẹ ó dẹ̀ máa tún kọ kò bá tọwọ́ mi jẹ́ kò lékún tọwọ́ mi because ó ò lè ná owó tí mo ná lé orin yẹn lọ́pọ̀ onílù lọ́pọ̀ onísákárà oníjùjù trumpet saxophone jìtá bass jìtá lọ́pọ̀ wọn kó tún ṣe bí ṣe ṣe tó bá lè náwó ẹ̀ lọ́pọ̀ wọn yìí tó ń ṣe díjítà má ṣe ní díjítà òun kọ́ ní díjítà ni má kọ́ ní díjítà lọ ṣe ní analog tó bá tẹ̀mí ẹ bá gbé ṣé díjítà ni mo fi bẹ́ẹ̀ ṣorin ni onílé o ṣé díjítà lórí tí mo bá bàbá Mohbad ṣe. Ó ṣe díjítà gbogbo ẹ̀ ló pè sí rẹ̀ sá. Kí ló dé tó ń wá ń tún orin yẹn kọ ní díjítà? Nítorí pé kò sówó tó fẹ́ lọ níbẹ̀ yìí ṣe náwó lé. Ṣé díjítà ni mo fi bẹ́ẹ̀ ṣe rẹ́kọ̀dì? Má ṣe ní díjítà lọ ṣe analog ni mo fẹ́ kó ṣe.
kó lọ tún kọ nánà lọ bí ṣe kọ́ ìgbà yẹn ló ti bá yẹ orin yẹn jẹ́ kó tún wá dájú ìtí mo ṣẹ̀ ṣe lọ mo tún jíjà ènìyàn o kó lè mọ̀ pé mi ò rán orin yẹn mi ò rán èrè ò ṣe é jẹ tí n bá gbé ẹ wá lóyìnbó mo tó lè jèrè ẹ mi ò lè jèrè ẹ Nàìjíríà tó bá yẹ pé gbogbo dídó ń gbà yẹn màá ti gba visa fún ẹ màá ti gbé ẹ wá ṣeré ní London màá ti gbé ẹ wá ṣeré ní Dublin. kó o lóore lára bàbá yóò lo kó mọ́rẹ́ kọ̀ọ̀kan. ó ń sọ gbogbo wọn yóò ṣọ́jà ìyàwó mọ́rẹ́. bàbá ò mọ́rẹ́ ó ṣèyàn tó mọ́rẹ́ ó lè ṣe wà ẹ́ ó máa kó ní tiẹ̀ níwájú bọ́lá àti ẹ̀mí sílẹ̀ ó máa tẹ́ wá padà wá báyìí ó máa padà wá bẹ̀yìn fúnra rẹ̀. bàbá ò mọ́rẹ́ bàbá ò ṣe bàbá tó dáa ó ti hàn lára fákì ìwọ̀n kan náà fún wọn mọ́rẹ́. ẹ ṣe yà. wọ́n máa ń kẹ́yìn sí gbogbo ẹ tó bá ṣe wọ́n lóore ni. èmi ò sọ jù yẹn lọ. ẹ ṣe gọjàre thank you. ẹni máa bẹ̀rẹ̀ àgbàgà tó sí ẹ̀ka sàn sẹ́rí jòsí orí àbí wọ́n ní ó rẹ́bà ó tún rọ́bẹ̀ ó wá fomi jà ó rò pọ̀ bẹ́ẹ̀ yẹn ò ní tóun ni jòsí orí fà ni wọ́n tó rí wọn ò ń jẹ̀fà nílé wọn wọn sórí nílé wọn ló jẹ́ kó wà tó wù yẹn wọ́n rántí dáadáa nígbà tá a wà ní ìdìmọ́ta táwọn mákẹ́tà ò tí ì lọ sí ààrẹ náà yẹn dáadáa wọ́n sọ fún mi mo wà ń bẹ̀ Kàfáyá síngà tó fi kọ́kọ́ ṣe mí lẹ́ni ayé ń fẹ́ yẹn kì í ṣe orin yẹn ló fẹ́ rìlíìsì ìjọ yẹn màá rántí mákẹ́tà yẹn pẹ̀lú adéka ṣọ́ọ̀bù wọn wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn pẹ̀lú ẹ̀sálọ̀m dàjẹ́ ṣọ́ọ̀bù wọn wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn òun ni àwọn yẹn lè rí fíìmù làwọn ń ta fisco ló máa ń rìkọ́ọ̀dù ló máa ń ta orin nínú gbogbo wọn àti obìnrin tí ó kọ gbogbo mi fún mi yẹn obìnrin ló ní mákẹ́tà yẹn àwọn tó máa sábà gba àwọn olórin nìyẹn olórin títẹ̀ nǹkan wá wájọ yẹn ṣe mọ̀ ó ti ṣe tán ó bá ṣe ń kọ́ ó ti fẹ́ mọ̀ pé kẹ́sẹ̀tì la máa ń lò láyé ìgbà yẹn ó gbẹ́dẹ́ bí òkèkèrè dání ó wá ń pè é fún wọn gbà ó rìn kí gbogbo ìdúmọ̀tà yẹn lọ́dún náà lọ àìmọye irú wọn bẹ́ẹ̀ jòsí òòrùn kiri kò jẹ́ kó mọ iye ọkùn láti. orin kiri Kàfáyá síngà yẹn aláwìyé yes aláwìyé ni olórin tí Kàfáyá lọ kọ́kọ́ lọ bá láyé ẹ̀ wípé òun fẹ́ kọrin jáde but fíìmù làwọn máa ń tà jù ó wá ní kó kọrin yẹn jáde fáwọn mú wá bẹ́ẹ̀ Kàfáyá síngà yẹn wọ́n ní kó kọrin yẹn Kàfáyá wá kọrin yẹn lọ dáǹsì aláwìyé máa jẹ́ yóò ní ẹlòmọ́ ẹni tó ní star wá ní tó mú Kàfáyá síngà pé ó wá kú lọ́dọ̀ rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé lọ sọ́dọ̀ Zainab Fashion yẹn ló ń bẹ yẹn wọ́n wá sọ wẹ́yà bẹ́ẹ̀ ni ó ti wá fi orin kún orin rẹ̀ yẹn pé ọlọ́run kìíní tèmi lẹ́yìn ayé ń fẹ́ tó mú orin yẹn jáde bọ́tà jò sí òrí irú àǹfààní bẹ́ẹ̀ orí kò dààmú bẹ́ẹ̀ ló jẹ́ kó máa tẹnu yọ̀bọ̀yọ̀bọ̀ kó lọ́ọ́ dùn wọ́n tà ń gbà ẹ̀bọ̀ kó lọ sáré náà bóyá wọ́n máa gbọ́ orin lọ́wọ́ ẹ̀ kó lọ sáré náà bóyá wọ́n máa gbọ́ orin lọ́wọ́ ẹ̀ wọ́n ń sórí eré wọn ni but ọ̀rọ̀ tí mo kàn tó fẹ́ sọ pé yàtọ̀ pé gbogbo fídíò tó ṣe ń ṣe irọ́ tó ń pa ẹ̀ mọ̀ pé jòsì kan tó bá báyàn mú ní kọ́nà tó bá gbówó lọ́wọ́ ẹ̀ ó máa kó nítàn so kí lè fẹ́ sọ fún mi pé jòsì ò mọ kòkò lọ́wọ́ nínú kó tó pọ̀ mọ́ ẹ̀ gẹ́gẹ́ bí Wùmí ti sọ pé ẹ má pa ọmọ mi bẹ́ẹ̀ ti pa ọmọ yín so àná tó ń sọ̀rọ̀ yẹn mo kàn ń rẹ́rìn-ín ní àgàgà ọgbà tó ń sọ̀rọ̀ ọmọọṣẹ́ mo kàn lánú kalẹ̀ pé irú èèyàn wò lélẹ̀ ẹ wò bó ti sọ̀rọ̀ tó bó sọ pé 25,000 gbàkáǹtì ẹ̀rí àbí 50,000 gbàkáǹtì ẹ̀rí ọwọ́ ní 40,000 náà máa ń 40 yẹn lọ́wọ́ máa ń fún kélekèlé ìwọ wá fọ́mọ yẹn 100,000 ọmọ yẹn wá lanu lẹ́nu ìjọsìn ó lè sọ̀tẹ́ tó lè jẹ́ olùrànlọ́wọ́ fún ọmọ tó fi jáde láyé kò sí rárá kò sí ọ̀rọ̀ mi ò jí bẹ́ẹ̀ yẹn lọ. tí a lọ bá ṣàlọ sí Mohbad làwa mọ gbogbo kọ́ńtà dọ̀tí gbogbo orí burúkú tó ń ṣe káàkiri ìyẹn ò dẹ̀ sí tó kàn wá láti 2023 ó ti jàjẹ́ yó ẹ̀kẹ́ ẹ̀gbọ́n ti yọ gbogbo orí ẹ̀ tó lu fóònù gbogbo ẹ̀gán ti dì ìgboro ti bó ẹ yóò ti jẹun ọ̀tá dáadáa ó ti tó lọ sí Mohbad òbí gidi òbí àlùbáríkà pẹ̀lú àdúró tó ṣẹlẹ̀ sí ẹ tó bá tiẹ̀ fi ìlú ẹ̀ gan pé kó kọrin ṣó yẹ kó gbọ́ ọmọ yẹn wà bí tó wà mọ́ ẹ̀fọ́kú ẹ̀ gbowó ẹ̀fọ́kú ẹ̀ tọrọ bára ẹ̀fọ́kú ẹ̀ ṣe gbogbo ẹ̀ online ìyẹn ò dẹ̀ tí ì tó ẹ tó fẹ́ kó gbogbo ẹ tó fẹ́ kó wọ 2026 fún
wa sọ pé kíní kan DNA is the motive kí ló kàn wá pẹ̀lú gbogbo bullshit yẹn ọmọlọmọ jẹ́ kò sí tó kàn wá pẹ̀lú DNA kankan ìwọ ló mọ tẹ́jọ papọ̀ lọ sí Mohbad olóòfẹ́ wá kó tó pa Mohbad ó sọ kó tó pa Mohbad ó ṣe gbogbo ẹ̀pọ̀ sí ìkọ̀kọ̀ tí gbogbo yín gbé jáde bẹ́ẹ̀ ṣe ń parọ́ lẹ́nu ilé ń bò mọ́lẹ̀ lọ́la lẹ́ ṣoríṣiríṣi ẹ̀yìn ìka ẹgbowógbowó ojúbó ẹgbowógbowó ẹ tún lọ padà lọ ṣẹ̀sìn lọ́dọ̀ bẹ̀rẹ̀ kẹtẹ ní ẹgbowógbowó ẹ padà ṣẹ̀sìn ayé náà ni kí lọ́kànjú àwọn arìlé àwọn ẹ tó bá ti lójú kòkòrò tó ti lọ́kànjú à òun ò lè sọ fún wa pé òun kò tó pa ọmọ ẹ kó mọ ikú tó pa ọmọ ẹ ṣùgbọ́n olè tó fẹ́ jà pọ́ńpìkì ṣùgbọ́n olè tó fẹ́ jà pọ́ńpìkì olè tó fẹ́ jà gbogbo àgbáyé ló jẹ́ kó jáde níbo wá láṣìírí olè yẹn tí ẹ ní báyìí gbogbo owó tó fẹ́ kẹ̀sì náà ló ń padà gbà lóde àtàwọn ẹlẹ́nu onílà tó ń tẹ̀lé ẹ ibi kọ́sọ̀ bàbá ti kọ́ ọ̀pọ̀ bí a máa bí ẹ fẹ́ ṣe ìrẹ́bà ní ìrẹ́jà fún wa ẹ fẹ́ fi gbogbo ayé jẹ ní ẹ̀lẹ́ síwájú ẹ̀lẹ́ ní ká má sọ̀rọ̀ because gbogbo wa we are into this ẹgbẹ́ ọ̀kọ̀ọ̀kan kò sí tó kàn wá pẹ̀lú DNA wẹ̀rẹ̀ kankan kò sí tó kàn wá ìyáàmù náà wá sí ayé kò kàn wá lọ sí Mohbad ẹ má jẹ́ kó olùkọ́ ọmọ yẹn kó má jẹrà mọ́lẹ̀ níbi tó wà lọ sí Mohbad kó má yẹ pé yẹn la máa jáde tán fún ẹ àfẹ́ gbọ́ oríṣiríṣi kéèsì ló ń ṣẹlẹ̀ lágbàáyé lójoojúmọ́ kí ló ṣẹlẹ̀ láti 2020. Gbogbo níbo ni gbogbo dọ́là àkáǹtì wà níbo ni gbogbo náírà tẹ gbà wà níbo ni kí lẹ fi gbogbo ẹ̀ ṣe èló náà ṣe DNA kí ló tiẹ̀ kàn wá pẹ̀lú DNA ṣé DNA kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn ṣé ní ìyáàmù ló fún Mohbad lọ́rùn palẹ̀ àbí kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn àlè ló pa Mohbad kẹsàn-án àlè tó wọlé tó lọ fún Mohbad pa nínú ilé gbogbo yín ẹ bò ẹ mọ kó tó ṣẹlẹ̀ sọ́mọ yẹn mọ tó ṣẹlẹ̀ sọ́mọ yẹn fọwọ́ bò mọ́lẹ̀ ẹ sọ̀rọ̀ ìwọ bàbá jáde ó wá gbé ṣòkòtò sórí oko olóhùn kọrin ó ń ṣe nígà ọmọ ẹ wà níbi tó wà ọmọ ẹ wà níbi tó wà èyí àbúrò náà jáde lẹ́nu yíyọ̀ ní ẹnu ńlá ìyẹn rí bí índẹ́sà ilẹ̀ àdúgbò wọn ṣe ń pè yẹn náà kó ní burúkú jáde òun náà lóun fẹ́ gba fíìmù òun fẹ́ kọrin Mohbad ló lóògùn ẹ tó lògùn lè ti gbogbo ẹ lọ kò sóògùn kankan tẹ fẹ́ rí lóògùn ẹ̀ sí tẹ máa rí náà lẹ̀ tí ń rí yìí ògùn ìyá tẹ máa rí náà lẹ̀ tí ń rí yìí ògùn ẹ̀sìn ògùn tó máa fi yín sẹ̀ sí àgbáyé tó yẹ pé ìṣẹ̀dá Mohbad ò ní jẹ́ kẹ́ ẹ̀ sinmi òun náà lójú ẹ ti ń rí ìjó sí òfin tẹ bá mọ bàbá ẹ ní ó lè pa Liam bó ṣe pa ọmọ ẹ ó rí Wùmí kó sùn rẹ ó rí ìyàwó ẹ bọ́sẹ̀ ìyàwó ẹ tó ní wọn ló gún Mohbad pa kó sùn ẹ ìgboro lẹ̀ wá ń wá àtàwọn tó ń tẹ̀lé tọpọlọ tí wọn náà ti dorí kodò àwọn náà dẹ̀ mọ̀ tọ́ ṣùgbọ́n ká ní gbogbo wọn ọlọ́run dẹ̀ máa ṣe ìdájọ́ fún oníkálukú àdàbí tó bá yẹ pé lórí òdodo kọ́ ni gbogbo wa dúró lé lórí ṣùgbọ́n tó bá yẹ pé lórí òdodo pé ikú wo ló pa Mohbad la dúró lé gbogbo owó tọ́gẹ̀dẹ̀ yìí máa gbé fi máa nọra yín tọmọtọmọ yín ni because you people are so wicked ìka níyìn wá jáde DNA is the motive who give a fuck kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn ọlọ́run ló mọ ọmọ ọkọ nínú ọmọ àlè kò kàn wá ikú tó pa Mohbad là ń béèrè kí ló pa Mohbad nínú ilé ńgbà tó ti sóde kí ló mú ẹ sọ fún ẹ tó ní dájú ẹ̀ka sára dúfí ẹ̀jẹ̀ tíyàwó ẹ fọ̀ kí ni tẹ́ ẹ fi ṣe Mohbad nínú ilé là ń béèrè gbogbo orí burúkú tẹ́ ẹ ṣe yẹn òsín tó kàn wá ń béèrè tí Mohbad bá wà láyé tí Wùmí bá lóyún fálè tí Mohbad wá ṣe wà láyé tí ò kígbe síta ẹni ọkọ ọmọ ọkọ nínú ọmọ àlè kò sí tó kàn wá nípa DNA Liam lọ sí Mohbad tó sí ojú ọmọ yẹn ráre ti tó ní òun bá mi ní òtí tẹ́ fojú ọmọ yẹn ráre ti tó ìyá tẹ́ ti fi Mohbad jẹ́ ti tó ẹ ti fi gbowó owó tó rí ní láyé ẹ ṣe bó sọ pé tá a bá dá káàtì ẹ 500,000 gbàgbẹ́ kọjá rí wá wà nínú millions tó ti gbà káàtì ẹ kọjá ìgbà tó tún wá ṣe ẹ̀sìn àgbáyé tọ́lọ̀ máa bá tiẹ̀ jẹ́ pátápátá ó tún wá lọ sí bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ tí bẹ̀rẹ̀ kẹ̀ tó bá tiẹ̀ wọ́n fà ẹ́ ní 500,000 kò yẹ kó máa sọ́ọ́ ṣojú gbogbo àgbáyé pé àmọ́ wà ókè ikú tó pọ̀ mọ́ yìí ni ẹ bá mi wá mo wá sọ̀rọ̀ pa Mohbad mo wá
tẹ́ wá ń tọrọ owó la máa bàjẹ́ mọ́ yín lọ́wọ́ tẹ́ bá ti ń jáde la máa kígbe pé ẹ lọ sí Mohbad o èyí tẹ́ fojú ẹ̀ ráre ti tó kò kàn wá kí ẹni ò kàn wá lọ́wọ́ kò kàn wá lẹ́sẹ̀ wàhálà àti fámìlì yìí pẹ̀lú fámìlì Wùmí òun ni DNA. We don't care. Thank you.